Tori Magomago lásìkò ìdìbò Inec gbaṣẹ́ lọ́wọ́ ọgọ́rùn-ún òṣìṣẹ́. Àjọ elétò ìdìbò àpapọ̀ ilẹ̀ wa Independent National Electoral Commission ti júwe ọ̀nà ìta fún ọgọ́rùn-ún lára àwọn òṣìṣẹ́ rẹ̀. Wọ́n láwọn eléyìí lọ́wọ́ nínú èrú àti ìwà ìrúfin lásìkò ètò ìdìbò tó kọjá. Kọmíṣánná fún àjọ Inec nípínlẹ̀ Akwa Ibom Dókítà Cyril Omorogbe ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù kẹta ọdún 2023 yìí. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú àjọ akọ̀ròyìn ìjọ ilẹ̀ wa NAN nílùú Uyo olú ìlú ìpínlẹ̀ náà, ó láwọn òṣìṣẹ́ tí wọ́n lé dànù náà jẹ́ àwọn tí wọ́n gbà láti ṣàmójútó ètò ìdìbò sípò ààrẹ àti tàwọn aṣòfin àpapọ̀ èyí tó wáyé kọjá yìí, àmọ́ tó jẹ́ ohun tí wọ́n ní kí ẹlẹ́mọ̀ṣọ́ wọn ṣọ́kọ́ ni wọ́n ṣọ́, tí ìwádìí sì ti fi hàn pé ọwọ́ wọn kò mọ́ lórí iṣẹ́ tí wọ́n yàn fún wọn. Níṣe la yọ orúkọ wọn dànù kúrò lára àwọn òṣìṣẹ́ wa, a ò sì ní lò wọ́n lásìkò ètò ìdìbò sípò gómìnà tá a fẹ́ ṣe lọ́jọ́ sátidé yìí. Orúkọ wọn ti wà lára àwọn tí Inec kò tún jẹ́ ìyá sàkání wọn mọ́ fún ohunkóhun lọ́jọ́ iwájú. Ọ̀pọ̀ nínú wọn ni ìwádìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé níṣe ni wọ́n mọ̀ọ́mọ̀ gbẹ̀yìn bẹbọ jẹ́ lásìkò ètò ìdìbò tó kọjá. Wọ́n lọ́wọ́ nínú ìwà ẹ̀rú àti màgòmágó. Yàtọ̀ sí lílé tá a lé wọn yìí, lẹ́yìn tí ètò ìdìbò gbogbogbò bá ti parí, Inec sì máa ṣèpinnu lórí wọn. Ó ṣeé ṣe káwọn kan dèrò ilé ẹjọ́ tàbí kí wọ́n tiẹ̀ rẹ́wọ̀n he pẹ̀lú, gẹ́gẹ́ bó ṣe wí. Bákan náà ni kọmíṣánná yìí sọ pé àwọn àléébù díẹ̀ tó wáyé pẹ̀lú ìlò ẹ̀rọ wà lára nǹkan táwọn ti ṣiṣẹ́ lé lórí, tí ìrètí sì wà pé ètò ìdìbò tó kàn, ìyẹn ti gómìnà àti tàwọn aṣòfin ìpínlẹ̀, yóò lọ bó ṣe yẹ láìsí àròyé tako Inec àti àwọn nǹkan èlò wọn. Mo lè fi dá yín lójú pé àwọn ìpèníjà tá a kojú lásìkò ètò ìdìbò tó kọjá yìí, a ò ní jẹ́ kírú ẹ̀ wáyé léyìí tó ń bọ̀ yìí, bó ṣe ń kádé ọ̀rọ̀ rẹ̀. Faith Adébọ́lá ló jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.